Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Bàbá olójú kò mú wọn lọ Àgbà Kamo ẹ̀sọ́. Ikú pèrà tó yọ lẹ́rìn o à ń bọ̀ sí ọpọlọ. Rọra tó bá mọ̀ jójó àní kó má lọ jó tẹ́ o Àgbà Kamo rọra o kó má bàa rúgí oyin. Bàbá olójú kò mú o lọ Àgbà Kamo ẹ̀sọ́ o. Ikú pèrà tó yọ lẹ́rìn o à ń bọ̀ sí ọpọlọ. Rọra tó bá mọ̀ jójó àní kó má lọ jó tẹ́ o Àgbà Kamo rọra kó má bàa rúgí oyin. Àgbà Kamo rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà Kamo fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ abolúwere kọ́ ló ń ṣubú pa ní. Àgbà Kamo rọra kó má bàa rúgí oyin. Ọ̀rọ̀ ilé ayé kò lọ bí ọ̀pá ìbọn. Kó má padà dọjọ́ alẹ́ tárúgbó wá sunkún ọmọ. Gbogbo abo kọ́ ní fífẹ́, gbogbo ejò kọ́ ní jíjẹ. Àgbà Kamo rọra kó má bàa rúgí oyin. Àgbà Kamo rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà Kamo fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ abolúwere kọ́ ló ń ṣubú pa ní. Àgbà Kamo rọra kó má bàa rúgí oyin. Àgbà Kamo rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àgbà Kamo fẹ̀sọ̀ ṣe ẹ pẹ̀lẹ́ ṣe é ṣubú ṣá. ìyá wèrè. tí ẹ̀ ń pẹ́kẹ́ tó ṣubú dànù. ìdílé rẹ̀ wò. ẹ ti sin. Sorry sir. ṣé o yá wèrè ni. Àgbà Kamo fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. mo rò pé wọ́n ń sinwin náà àbí kí ló ń pa bàbá ẹ̀ ń gbé. Mami kílẹ̀ sọ yìí a ní kẹ́ ẹ ta lẹ̀ yìí ẹ ta ẹ dẹ̀ filẹ̀ lẹ́ẹ̀bẹ̀ ṣé àwa ọmọdé lèmi èmi mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn ta lẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ náà. Báwo ló ṣe máa ní kí n ta ṣé tí n bá ti tà nígbà tí bàbá ẹ̀ fún mi nílẹ̀ yẹn táǹtì bí sí òde rí bí tajà tí mo dẹ̀ yọ̀ǹda fún wọn gbà yẹn pé ẹ máa dín àkàrà yín bí o gbogbo ìtẹ́ni ìdẹ́kù ní ìsìn ìkó ìpọ́dún kan ṣé káwọn èèyàn ẹ̀dẹ́ wàá rí wípé ṣe ni mo retí pé kó kú nígbà tá a bá gbé ta. ṣé ẹ wá fẹ́ fáwọn mọ̀lẹ́bí màmá alákàrà ń sìn ni àbẹ̀fẹ́ fáwọn ọmọ ẹ̀. a lè fún wọn jẹ́ kó wà níbẹ̀. ẹ máa gbọ́ màmá ibi tí ilẹ̀ yẹn wà yẹn pot cake nílẹ̀ yẹn development máa ń wà káàkiri lóòótọ́ but strong development kò tí ì dí àdúgbò yẹn ń sìn wọ́n dẹ̀ sọ fún fẹ́ rà ní 5 million naira ẹ tètè táǹsì màámi tó bá nílẹ̀ mi gbòmí níwájú wọn ara ni wọn nira ilé yìí owó tí mo sọ fún yín ní 5 million naira ẹgbẹ́ sàkáǹtì yìí náà. ilẹ̀ 3 million naira wà bí ilẹ̀ 3 million ilẹ̀ 2 million wà nínú ìgboro bí kábọ̀ torí ibẹ̀ yẹn tó wá fẹ́ rà ní 5 million ẹ tètè ta o. ṣé o mọ̀ pé mi ò lè ṣe nǹkan kan kí n má fi tó ẹ létí mi ò gbọ́dọ̀ dáwọ́ wú lẹ́yìn ẹ̀ ló jẹ́ kí n wá nígbà tó dẹ̀ ti ní kàtà èmi ti gbà pé
kàtà. Mo fọwọ́ sí mo ó ti parí. Ó má jẹ́ pé bóyá olúwẹ̀ ń dáwọ́ wú. Mo ṣe ní kí n ya bẹ́ẹ̀ kó tó di kí n lọ. Mọ́mì, mo ní kí n sọ fún yín pé mo ti dáná tán, mo lè ti set table, so ẹ dìde jẹ́ ká lọ jẹun. So ẹ jẹ́ ká tètè lọ jẹun. A ti sọ yẹn tán nìyẹn kó tó dé pa bẹ̀rẹ̀. Mi ta bá jẹun tán, abẹ́rẹ́ ọ̀rọ̀ wa mi ẹ̀já lọ jẹun sí. Èwo ni tí oúnjẹ nu gbogbo ìtàn ìṣòro oúnjẹ là ń sọ yìí. Sọ̀rọ̀ oúnjẹ à ń sọ̀rọ̀ bàǹtàbàǹtà kò wá ní ọ̀rọ̀ kí n ká lọ kí n wá lọ jẹun. A ti sọ bàálẹ̀, a ti sọ̀rọ̀ 5 million àdẹ̀tí ní kò sẹ́ǹdẹ̀ sákàǹtì yín àkáǹtì yín orí ó lè máa tó gbọ̀n lẹ́nu ọjọ́ mẹ́ta gbẹ̀rẹ̀ ẹ sábà percentage tèmi inú ẹ̀. Ṣé o gbọ́ ohun tí Bíbélì wí? Ó ní ọmọ ènìyàn ò wà nípa àkàrà nìkan tó bá yẹ pé inú mi kó tó ń jẹ ṣá oúnjẹ òun lèmi fi ń jẹ. Báwo ni ìwọ ṣe máa wà ń bì? Kí ni mo ṣe máa wá fọ̀rọ̀ lọ ẹ́ ipò ya ká ṣe bákan ṣé mi máa níwọ̀? Bó bá tó oúnjẹ ni mo fi inú ìjẹ kí máa fẹ́ ní yan ẹ ṣé mi ò jẹun. Mọ́mì gbogbo ìta máa ń gbóòrò nǹkan tẹ̀ ń ṣe ayé àtijọ́ ni a dẹ̀ máa ń wò nínú fíìmù tí wọ́n ń ṣe mo dẹ̀ mọ̀ kẹ́yìn náà ti wo iye àìmọye irú ẹ̀ wáì tẹ̀ ń ṣe báyìí náà ṣe jọ́lọ̀ ni àbí mi jọ́lọ̀ wáì tẹ̀ ń embarrass ẹni lẹ́ni wáì tẹ̀ ń bully ẹ̀ all the time ẹ sọ fún mi wáì ṣé òun ló fẹ́ ṣọmọ ni àbí kí ni ìtumọ̀ eléyìí. ó jẹ́ kó rí ẹ pé ó jẹ́ kọ́kọ́ lọ ẹ. ṣé kí sọ tó wà fún yín tó bá jẹ́ àmì ní pọ́nlẹ̀mù wa kan. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́. tó bá jẹ́ sọ tó lọ́run jẹ́ ọ̀kan ló bí òun náà tó bá jẹ́ àmì ní pọ́nlẹ̀mù wa kan. Ọlọ́run jẹ́ ó tètè yí ẹ. Àwọn ènìyàn sì bá ṣe dédé ó yẹ kọ́ ọmọ sí máa sáré kiri lọ́tún lọ́tún. Grandma ọmọ tó wá. tọ́lọ̀ bàbá wa máa mi kọ́ náà fẹ́ fún wa lọ́mọ gan mi ò lè bímọ nú lé tó máa ṣùrù ẹ̀mọ́ tó jẹ́ ṣùrù ni ọmọ ṣùrù ẹ̀mọ́ kan tó ṣùrù bíi mẹ́rin mẹ́fà mẹ́jọ kọ́ máa ṣùrù kó lè tó bẹ́ẹ̀. ọ̀gá àti ẹ̀jẹ̀ yọkan mélòó ló wá pa. kí ló ṣẹlẹ̀ gan ẹ̀dẹ̀ ní lára ẹ̀ pariwo jẹ́. báńlẹ̀kún òsì báńlẹ̀kún asokúrò ọjọ́ ilé ní fọ́ ṣé o fẹ́ fẹ́ kún dàrí èmi àtọmọ mi rú. o fẹ́ dídà wá sílẹ̀ àbí. ọmọ yẹn kó wá sí mi jọ. ọ̀pá àpò àtẹ́tù o tún fi mí sórí ìjókòó o tún fi mí sórí ìjókòó tún lọ àbí. Ẹ̀yin ní kí n máa lọ mọ́ ẹ má bẹ̀rù. ṣé orí pé o ti gbé mi lé lọ́wọ́ ẹnu kó dẹ̀ yẹ gba kó máa nà mí ni. bẹ́ẹ̀ bá ní kí n má wà lé ní mọ́ mi ò wà lé ní mọ́. ẹ bá dé ní pé mi ò. Hello ọ̀rẹ́ mi Ọlọ́run mi nílé wá sọ́dọ̀ ẹ léni mọ́ má bínú irọ́ ni o dùnà báwo ló ṣe mọ̀ gangan sì tí àlùkùrá àánú wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bì bàbá ló máa lo màmá gbò lọ́sọ́ ẹ̀ máa fàgbà kàmọ́ wé jẹ̀rò ni jẹ̀rò tó yẹ pé ọmọ ọ̀ṣẹ́ kan sùn lọ ni ọmọ ìgboro lásán ni ẹnu ló kọ̀ ní kò lè ṣe torí bẹ́ẹ̀dì Ọlọ́run kò mérè orí pápá ṣe ṣé lèmi fẹ́ jókòó de àgbà kàmọ́ á ká mi sósìn á ṣe kìíní á ṣe kejì ìkẹta ìkẹrin màá ní kí ló ṣẹlẹ̀ kàmọ́ má pààyẹ ẹ̀ nà o ọ̀rẹ́ mi ó ti yí ẹ ṣé mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ má fọ̀ Ọlọ́run ọba tó bá ṣe lè hùn kó rí mo máa rí ẹ lẹ́nì títí alẹ́ títí dòru ìwọ ni kò kọ̀ mú kan tó bá fẹ́ tó mo ti wà pẹ̀lú bàbá yín àsìkò tó bá dẹ̀ tó fi mí sílẹ̀ ni mi lè wá kú o body no be firewood ọ̀rẹ́ mi gbàgbé máa pín ẹ̀ tí má tún wá ṣe tán ìyẹn tún ń kọ́ ìwọ máa gun ẹ̀ dání gbáyìí ìjọ ó ya gbé fún ìjọba òkè tíwáìlè ọ̀rẹ́ mi ó ya mo tún lọ́ọ̀ fún ẹ̀yẹn tún kọ́ ọ̀rẹ́ mi nìyẹn. Ìyábọ̀ wàhálà ẹ̀ pọ̀. èwo lórí. jọ ṣé o bá àwọn MC gbowó lóṣòdì ni àbí wọ́n ló ń bá yẹ̀rù gbowó nítòsí. ọkọ ohun yẹn àwọn ọmọ onímọ́tò ni. kò yí ẹni jẹ̀rù olówó orí tèmi wọn kókó máa ń ṣe bálabàla ni ohun yẹn wà nílẹ̀ ọgọ́ tó tó náà wá ti gbé wèrè wá bá mi nulẹ̀ àlàyé ya dà padà ọwọ́ ẹ̀ mo ti kọ́ gbogbo wèrè yẹn. òtítọ́ láì ti ṣe kíákíá òtẹ́ ẹ̀kan wà ń bẹ ìsàlẹ̀ odò ń bẹ̀ yẹn láì ti lọ rọ nǹkan sí nǹkan. àgbàkàmọ́ kí ló máa ń ṣe ẹ náà kí ló tó máa ń ṣe bó ṣe máa ń ṣe mí ò láìkí ẹ èwo tún ní ká ní ìṣó lókè odò kí ló ṣẹlẹ̀ wo ni tòtẹ́ẹ̀lì inú ọ̀rọ̀ lẹ̀ kí ló ṣe lè tèmi hòtẹ́ẹ̀lì ní owó ló máa waste èjì wọn tún máa kan lẹ̀kùn mọ́ ẹ lórí ni pé ya wákàtí kan tẹ̀sán ti pé o ẹ̀tún ẹ̀ má wọrí máa fún yín lówó kan sí ẹlẹ́ẹ̀kejì wákàtí kejì tún ti pé wọn á kàn máa ṣe kíni wọn á kàn máa dà wá láàmú inú rúùmù ni kí ló ṣẹlẹ̀ nínú ilé tèmi ó máa wẹ̀ tó máa ṣe kíni tó máa feel at home wàá ṣe kíni wàá ṣe kejì àgbà ká mọ́. dòdòdò ṣé tó fẹ́ ni pé lé ẹni ká Ọlọ́run tó bá ti jẹ́ lè lílọ náà ni ṣùgbọ́n ó jẹ̀rọ tó ń pariwo yìí
tó bá lọ dé ńkọ́. Àgbà Kamo kí ló tó ń ṣubú sí mi lọ́wọ́ jẹ̀rú kẹ̀ ọmọ ìgboro ló ti jẹsẹ̀ adìyẹ ọ̀hún tó wá bí aláya èrè kó má pè mí kó tó máa bọ̀ nílé mi ó máa pè mí pé ó ya Ìyábọ̀ ń bọ̀ mò ń bọ̀ nílé lálẹ́ yìí tó bá sáyé máa sọ fún pé kó sáyé yẹn tún kọ́. Ìyábọ̀ wọ́n ló máa pa mí àdéhùn èmi àtọ́lọ́hún mi 106 ni n tó bá mú mi pé mo kú ní 105 kí wọ́n wọ́ òkú mi wá sọ́dọ̀ ẹ̀. Ó lè kú Ọlọ́run. ó yẹ ká mo tiẹ̀ kí a. má ní mo ti kẹ́mi tó ṣe máa mọ̀ kan lẹ́yìn eléyìí. mo ṣe fi sára kù abuké máa ń narọ pa ni Àgbà Kamo èèyàn mi. ìwọ ló máa pa mi. Ó lè kú. Olómi oní tèmi ọ̀rẹ́ mi Àgbà Kamo ojú kan ṣáàlàdá ni lọ́lọ́lúwa kò sóhun tí ó yà wá olómi onítèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣáàlàdá ni lọ́lọ́lúwa kò sóhun tí ó yà wá Àgbà Kamo kò sóhun tí ó yà wá kò sóhun tí ó yà wá èkùrẹ́ lalábàákú ẹ̀ wà láyé kò sóhun tí ó yà wá ojú mi ojú rẹ ni bèbí láyé kò sóhun tí ó yà wá Àgbà Kamo làlálàlá làlálàlá. Kí ló dé? Ìwọ ò jẹun ni. Mo jẹ jàre, ìgbà yìí ti sú mi. Ojoojúmọ́ máa jẹun. Mo sọ fún dájú lánàá tó bá ti ń bọ̀ kó bá ara ráìsì bọ̀ wá. Ìgbà yìí ojoojúmọ́ máa jẹ bàbá òun náà ló ní kókó yìí. Mo jẹ jàre. Mọ́mì, ẹ̀bà ti sú wa lóòótọ́. Ojoojúmọ́ ẹ̀bà every time ẹ̀bà. Ẹ láìkì ẹ̀bà. Dà. Kí lẹ á fẹ́ gangan? Rẹ́sì. Àbí kán wá dín ata sí i. Àbí wọ́n fẹ́ yín sí àtẹja kí n ṣe dáadáa kí n wá bùtì ẹ lọ́tọ̀ kí n bùtì ẹ lọ́tọ̀ kí n bùtì ẹ lọ́tọ̀ kí wọ́n bá yín ra pure water sí kẹ wá fẹ̀yìntì kẹ wá jẹ kẹ wá sí fáànù kí fáànù mọ yí báyìí kọ́ mọ yí báyìí bí tẹ bá ti wá jẹ́ sí kẹ wá sùn lọ àbí ó yẹ mọ jẹ́nu oorun ẹ mọ jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹun orí yín ò pé orí yín ti yí iṣẹ́ wo lẹ rẹ̀ kí wọ́n bá yín ṣe ná ẹ dákun ẹ mọ̀ pé táàsì bá yín wà kó tó di pé mọ̀ pèrò kó tó pèrò kó gangan tó rówó sápò rẹ̀ kó tó rówó wálé kó tó rí ẹ̀bà tẹ̀ ń jẹ sẹ́yìn mọ́lẹ̀ wàhálà tí ó ti ṣe ni ẹ mọ̀ jẹ ẹ̀bà ń gbà náà ẹ mọ̀ wọ̀rí ẹ̀yìn ẹ̀fẹ̀ balẹ̀ ẹ jẹ́ gbé kí ló dé ẹ jẹ́ gbé ẹ mọ̀ jẹ ẹ̀yin amúnibú ẹran jíbi ẹ̀yìn àgàgà wọ̀ ìgbà wọ́n tẹ̀bà fún lóhun òjẹ̀bà. mo bọ̀ wá ṣeré kò ní bàyẹ̀ ẹlẹ̀. jẹ́rọ àfààná. jẹ́rọ kí ló wà fún. èsì ọjọ́ mo dúpẹ́ gan ni o. fat inú mi dùn gan. ó ti sanwó. ìjọ kejì ni ó ti mọ́ mi wá. ọlọ́gbọ́ wọn bí yàrá ṣé ọmọ kan tí mo kó lọ fún ni. ìwọ ló máa pa mí. kò sókú lójú ẹ̀ mo ti sọ pé kò í máa sọ àwọn ọ̀rọ̀ yẹn mọ́. lálẹ́ máa ṣeré fún ẹ wá gbàgbé orúkọ ẹ èmi ìyá bọ̀ ń bọ̀. ní ìsinlẹ̀ máa létí rẹ̀. èmi mo jẹ́ wájú àtẹ̀yìn àtẹ̀gbẹ̀gbẹ̀ ṣáà máa yí mi sọ́tún báyìí. ṣé mo ní mo wà báyìí ṣá. èwo tún ní ìbéèrè. yàsó n tí mo sọ fún ni pé àjọ ń gọ́lọ̀ ọmọ ìyẹ̀rù ń ṣe patí lẹ́nu ibẹ̀ láwa mọ̀jú. ṣé pàtí ló wá wà yìí. pàtí àjọ ń gọ́lọ̀ ni. Kamo. ọmọ ìyẹ̀rù ó ń ṣe náà wọlé. ọlọ́jọ́ méje lèmi dẹ̀ fún sọ́lọ́jọ́ kejì wa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. in fact yeah but kan tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ni pé mo ń wò pé kí ni mo lè mú wá
tí mo fi dúpẹ́ fún ẹ. Ẹ nà ó. Yóò dáa bí tí ọba bẹ̀tẹ̀lẹ̀ nìyẹn yẹn olùkọ́ wẹ́ òótọ́ náà níná tí ọba ṣe kọ́ fúyọ̀ kí yàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ló dà. Ọmọ Cosmos sọ fún Cosmos ọmọ tí mò ń fà ọmọ tí mò ń ọmọ tí mò ń mu ọmọ tí mò ń fẹ́. Kò sí wàhálà. Ní ìwọ̀n bàtà gbára owó ẹ̀ bá ká. Ok, kò sí wàhálà. Kò sí wèrè, kò sí wàhálà. A máa ríra. Dẹ́rọ. Bàbá tún ti rẹ́ lómi èmi á tún gbà o. Ok. Bákàmọ́ ohun ọkọ mi ni mò ń gbọ́ yẹn yé ẹ̀sìn dé o yé Kàmọ́ ò lè dúró báyìí ó máa rí ẹ ó máa rí ẹ ó máa rí ẹ Kàmọ́ ibẹ̀ yẹn ò lè gbà ẹ ibẹ̀ yẹn ò lè gbà ẹ dídé wèrè lágbà Kàmọ́ dídé wọ́n sì bá mi ṣe dídé bàbá yìí bàbá yìí mo dáràn. Gbèsè dé. Ìyẹ́bọ̀dé. Mo ti ń bọ̀ kí ló máa hapun gan-an gbogbo nǹkan tí ẹbí tológun bíi tológun ni. Ọlọ́run máa ń fẹ́ ká fi ìpè bá ìṣeré. Èwo ni. Kí ló ṣẹlẹ̀? Ìyẹ́bọ̀dé dá lọ́mọ kí ló ṣẹlẹ̀? Alfa. Ó káyé jẹ àmì. Ogun ayé mu kókó jẹ nìkan kí ló ṣẹlẹ̀? Àmọ̀jẹ̀rù kí ló hapun? O sọ fún Yẹpọ̀ ń bọ̀ nílé ni. Tí kan dààmú orí ẹ̀ bàṣẹ màá announce pé mo ń bọ̀ létí mo fowó mi gbà àbí nǹkan sórí ẹ̀ ọ̀gbẹ́ni kú ń bẹ̀ jàre good news ni mi ń tiẹ̀ mú wá fún ẹ. ó wà pàdé mi láì jíkẹ́ mẹ́ owó ọgbòrò alẹ́ yìí mọ́jú fẹ́ ká gbágun ni o àlọ́tún ló sì. Ọ̀gá pé ó ti ní sun lélẹ̀ ni ọmọ ọgbọ́n ṣáyé lọ ń tiẹ̀ ìyá dúdú ẹ̀ ní oyè ṣáṣọra ṣe ń gbòòrò mi ò fẹ́ jọ. bẹ́ẹ̀ tí ẹ rí ló ṣeré kọ̀rọ̀ eré gbangba làtàntà ọ̀gbẹ́ni wọlé kò tí ìwé kájọ máa lọ mo á mú ẹni o. wo Jẹ̀rù èmi ò ní lè tẹ̀lé lọ bí kankan ó rẹ̀ mí mo lọ gbàrà ló ń ro yẹ. ṣé bó ṣe bá kó gbàjú fún ẹ láti yà máa ó bẹ̀rẹ̀ wèrè àbí. èwo tún ni mo bẹ̀rẹ̀ wèrè mo ní kí wọ́n bá mi fẹ́ pè sọ̀rọ̀ mọ̀. wọn ló ń gbọ́rọ̀ bọ̀rọ̀. mo ṣáà ṣọmọ ilé ẹ̀yà tí mo ṣáà ni mo jẹ́ mi kò yẹn jẹ. eléyìí ìyàwó ìyá lọ ṣe má bínú bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ àbí máa bọ̀ lábẹ́ ṣáwà kákọ́ sí ẹ̀ka tó lọ. ìrábọ̀ wo nǹkan ṣé lè yóò dáa tó ó yá jàre jámù má pẹ́ yá lọ àwọn kan á gbà náà ebi Ìyábọ̀ Òde. Ọlọ́run. Ìyábọ̀ yá. Mo ti ń bọ̀ mo ń tilẹ̀kùn ní. ọmọ ibẹ̀ yẹn máa bá dín lálẹ́ yìí gangan lọ. Jẹ̀rù. kí ló ṣẹlẹ̀? Ọlọ́run o lè mọ bó ṣe ń ṣe mí gbogbo ara ló ń ro mí. ó lági ni. mi ò lági ṣáà ó fọwọ́ lọ́ta ni. mi ì lọ́ta. kí ló wá ṣẹlẹ̀? ó kọ́ rẹ̀ mi ni kò mú mi kí n lọ pátì yẹn ó rẹ̀ mí. báwo lè máa ń ṣe báyìí mi ò láì bó ṣe ń ṣe yìí o Ìyábọ̀ ó dọ̀ kí mi láìka obìnrin mi jù kí n máa wojú ẹ lọ. jọ ṣé kí n lọ sí máa sí ẹ̀ sí kí n máa lọ wojú ẹ lómi ni wèrè kan tó ṣe láti tó rèdí oṣù mọ́ yẹ́pà ọkọ̀ ìkan tí wọ́n ẹ̀ jẹ́rọ rẹ̀ ó yà ló ṣẹlẹ̀ ó mọ̀ jọ jájọ débẹ̀ wo wá bèbí kò débẹ̀ kí wá bí fún ẹ lọ sùn wá rò. tó bá wá ní kí n wábì kan lọ sùn kí wá ní kókó kókó dàyà mi láàmú lọ síbẹ̀ jẹ́ kí n sunrun mi jẹ́jẹ́ ńlẹ̀. ìyẹn lẹ̀ jájọ lọ má sunrun kankan Ìyábọ̀ Òde wá síbẹ̀ àṣírí ọmọ mi tó ṣọ ìyẹn ó wọ̀ dídí. ó ṣe rí ni. níbo lẹ ti ń bọ̀ ǹda yìí ẹni pé lẹ ti ṣu ni ẹ lọ gba next gate. ta lẹ́yìn mo rò pé ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ ní ìbáyìí ṣé ẹ fẹ́ lẹ́ẹ̀mọ̀ àwọn aládùúgbò yìí. ọdẹ ń sọ gbogbo ẹ̀ látàárọ̀ ṣé wọ́n ní àṣẹ múdàṣàyìnà àkànbí ọmọdé tún dé ni. bí n bá tiẹ̀ wá ń ṣóhun nígbà tó wá rójú irú mi tí mo fẹ́ kọjá ń bí ṣé kò yẹ kó o pọ́n mi lé
wá dúró ṣé òfin tiẹ̀ yẹn tó máa borí òfin community mọ́lẹ̀ ni. ìbàjẹ́ máa wà lára yín o. ṣé mi ló bá sọ̀rọ̀ wẹ́rẹ́ mi kọ́ yé kì í ṣe gan kì í ṣe ọbẹ̀ sọ̀rọ̀ lóde. yé orí mi. AGBA KAMO ṣé àti ìnáwó ló ka. ọ̀gá ogun omi ní ọwọ́ èmi ò mọ̀ wọ́n. ṣe rí i nígbà tí mo ti rí yín tẹ́tí lọ lẹ́ẹ̀kan pẹ̀lú ìyàbọ̀ ìyàwó jẹ̀rọ mo ti mọ̀ pé òjò ẹ̀sìn yín ti ṣú ṣé nígbà tí mo wá rí jẹ̀rọ tó gbé ọ̀kadà tẹ̀lé yín mo ti mọ̀ pé òjò ẹ̀sìn ṣe kí ni ó ti ṣetán àti rọ̀ ẹ wo ẹ ṣí géètì ẹ jẹ́ àkọjá. òjò ẹ̀sìn wọn ti ń kọ́ tó. ó ti rọ̀ ẹ jẹ́ mo rí bí mo ti ra gbẹmọ mi lórí. ẹ yẹ gbalẹ̀ ẹ lẹ. ẹ mọ̀ lọ pẹ̀lẹ́ ẹ máa rọ́jú ni ẹ ǹlẹ́ ẹ máa rọ́jú ni. lọ́rẹ́ tó bá mọ̀ jójó àní kò bá lọ́jọ́ tẹ́. kò rọ́bìṣì ní gbogbo ilé mi ó yẹ kéèyàn fọlọ́pàá máa wọ bíbó yìí ni. ọ̀rẹ́ ọpẹ́ ni pé ká máa dúpẹ́ kó jù báyìí lọ. ẹ pẹ̀lẹ́ sà. ẹ pẹ̀lẹ́ sà. àlàáfíà tó ara. ẹ sà ṣe rí oògùn tí mo kọ fún yín lẹ́ẹ̀kan yẹn tó bá ti di àárọ̀ ọ̀la kẹ́ make sure pé ẹ rà tẹ́ bá dẹ̀ ti rà kẹ́ ẹ lò ẹ rí pé by the time tẹ́ bá ti lò ara yín máa nà dáadáa. ọ̀rẹ́ mi ó ṣe gan-an ó ṣe mo dúpẹ́ in fact tí ò máa ṣe ọpẹ́lọpẹ́ ẹ̀ mi mọ ibi tá a fẹ́ bọ́ sí lálẹ́. gbogbo ẹ̀ alọ́pẹ́ ni kò yẹ ká máa dùn kò jù bẹ́ẹ̀ lọ ẹ pẹ̀lẹ́ má fara lẹ́sà wọ̀ rẹ́ èmi ti ń lọ ní rúùmù mi so kò take care. ó ti gbìyànjú ó ṣe dání kò take care. ẹ pẹ̀lẹ́ sà. ṣe gan-an. ok ó dà. pẹ̀lẹ́ dání báwo ni àbó máa kúkú sun bí. ó yẹ kí n sun bí ẹgbẹ́ wọn á lọ máa pè lọ́la oṣù. oṣù ọ̀ ok gbogbo bí tó máa gbà o ṣùgbọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ kí n sìn ín. kí ló wá ṣẹlẹ̀ kí ló dé gangan só lè ní ṣé àwọn ọlọ́dẹ ni sọ́lọ́sà ni kí wọ́n ṣe fún tí wọ́n fi bù í lórí tó tó yìí. ìyá ń bọ̀. àbáwọn kidnapper ni. ìyàwó mi máa dúpẹ́ kú orí mi ẹlẹ́dàá àwọn ọmọ mi tí mò ń ṣètọ́jú fún òun ló jẹ́ orí mi. ọlọ́run ṣeun. ẹlẹ́dàá ìyá lápẹ́ ló jẹ́ kó orí mi. olúwa ṣeun. àwọn olè ni o àwọn olè ni mo gbé woman kan mi ò mọ̀ kó ló kó sínú báàgì àṣà àwọn olè ń tẹ̀lé bọ̀ wọ́n bá yìnbọn kó wọ́n bẹ̀rẹ̀ ìpẹ̀lú ìjayà mo larí mọ́ ilẹ̀kùn ní gbàá lẹ́jẹ̀ ń ṣe yà gbogbo owó bá fọ́n sí títì mo bá ń kó mo bá ń bá wọn lè kó bí mo ti ń bá wọn kó ọ̀dájú ilé wà ẹ̀kọ́ tí àwọn pé mo dàgbà ọmọ kékeré ni kò tó à ń bọ̀ ó gbé gbàjú fún mi ní pọ́ ó bèrè tó yìnbọn fún yẹn ó ṣe gbéra lẹ́nìyẹn ó lẹ́jẹ̀ ń ṣe ṣùrù ló bá ń sá lọ mi ò mọ̀ kó kùn sáré. òkú. mi ò mọ̀ kó kùn sáré ojú mi pòòyì ló ń sáré lọ lẹ́jẹ̀ ń kán lórí tèmi náà ṣó. ẹ pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ tó wọ́dà sí yín láṣọdà. ara mi ọba mi tọ́jú ẹ̀ chemist. wọ́n ti fẹ́ jẹ́jẹ́ chemist orí yín ti burú finally mọ̀ ní tí yín ti ta orí yín ti burú ẹ̀yin rí òkú tó ti kú sílẹ̀ ó tún wá dìde ó tún sáré lọ bá a bọ̀ náà bá a sanwó AGBA KAMO lórí ibú ọ̀rọ̀ wèrè òkú tó ti kú sáré lọ tí ti ta pa ò ìrírọ̀ òun pamọ́ wá dídí lẹ́pẹ̀ mi yẹn dákun sẹ́mọ́n tó ṣẹlẹ̀ ọlọ́run ti bá yín yanjú ẹ̀ ká tayé yanjú ẹ̀ lọ́lọ́run ọlọ́run ti bá yín tayé yanjú gbogbo ẹ̀ sẹ́ríbi tẹ́ gbà wá báyìí ibẹ̀ náà lẹ́ gbà lọ. kí ni báwo kí ni. ogun gbọ́. ẹ má pọ̀ náà lórí ọ̀dọ́ lórí asán kẹ́ ẹ má jẹ́ kó gùn ọ́ la àyà yín mọ́lẹ̀ sí títì. ogun gbọ́. ṣògo lè yá ìyá mi gbọ́. kó sì kú lọ́nà wọ́n so sì kiri bí ẹ wá sẹ́wọ̀. eléré búrúburú yóò ara fún mi àbájẹ ni àjẹ́ ni ó ààrẹ ni sọ fún tó ṣẹlẹ̀ ní èrè kárí. ṣé o mọ̀ pé ìjà tó ń jà tọ̀rọ̀ tó ń sọ yìí ṣé o mọ̀ kébí o mọ̀ túmọ̀ ẹ̀ ṣáà kò ní mí ní gbogbo nǹkan tó ń sọ yìí
gbogbo nǹkan tó sọ́lẹ̀ kò sí mí ní ẹyọ kan ṣó ń bẹ̀ téèyàn lè reason pẹ̀lú ẹ̀ ó gbogbo mi ò fẹ́ sọ pé nǹkan ń ṣe ẹ́ ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni o. ṣé o mọ̀ pé illiteracy ló ń dẹ̀yàwó mi láàmú ni. lọ́nà wo. òbí kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ó tún sọ pé òtútù náà yóò wèrè ní kan sínú ó di 6 kí ló ṣẹlẹ̀ ṣé mo fẹ́ bá a ta ọmọ ni. ẹ̀yin tẹ́ ẹ wà educated ẹ̀jọ̀ ṣóbìnrin fúnra rẹ̀ ló máa dára ẹ̀ bímọ ni ṣó ló fẹ́ dára ẹ̀ fún lóyún ni ṣé bẹ́ẹ̀ jọ ṣe ni òun rọ sí òun gbá ìyàwó ẹ wá ní ó ń bí ó wá ń complain gbogbo ìgbà tí wọ́n rọ sí tó ń yin gba ìwọ ò rántí pé ọmọ ló máa fi padà bí. tèmi bá ń rọ sí tèmi rọ sí sọ ọmọdé ṣe òun ò mọ nǹkan tó máa fi protect ara ẹ àbí sọ ọmọdé ṣe òun ni. ó ń bá ìyàwó ẹ jà nítorí ó ń bímọ jù èmi tí mo jọ rẹ dẹ wà ń bí mi tí ì bí ẹyọ kan sórí pé o lọpọlọ tó ń rò ṣá. ọlọ́run tó mọ́ ọpọlọ wá jàre gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ni ó jẹ́ máa nǹkan ṣe sílẹ̀ ni. ṣé kí ìyàwó lé lọ ṣẹ́yún ni. ó lè ṣe. ìyàwó lé lè ṣẹ́yún. kí ló bá dé náà. ìyàwó lé aṣẹ́yún. so ẹ̀ kọ́ rí ìyàwó ẹ̀ kókó ṣẹ́yún. tó bá ti lóyún tí ó kò yẹ kó ní ó máa lọ ṣẹ náà ni. ṣé o mọ̀ tó mọ nǹkan tó ń sọ yẹn ni òun dọ́gbọ́n push ìyàwó ẹ̀ jáde nìyẹn tó bá ti fún láì jẹ́ àpé ìyàwó lé dọ́gbọ́n lọ ìṣẹ́yún ẹ̀ tó bá gbóyún wá láti ta kò ní gbé dọ́dọ̀ ẹ̀ kókó ṣe láti ta àbí kí ló sọ yìí kó lọ́pọ̀lọ́nù náà kí ló ń ṣe léyìí fún un ọlọ́run ló fún wa lọ́mọ ó lè bí 12 ó lè bí 13 alẹ́ bẹ̀ ìbí kan. mi gbogbo ọ̀rọ̀ tó sọ ó ń yà mí lẹ́nu pé o lè máa sọ o kí ló ń ṣe léyìí. hello. hello sir. yes sir. mo ọmọ mi. kí ló ṣẹlẹ̀. mi ò mú kó tó ṣe wọn. kí ló ṣe. ó kàn ṣubú òkè mi wà tí mo ti gbárí wọn. ó ṣubú bo. ta ló ṣubú. ibo ló wà sí ta ló wà lé ńgbà yẹn hospital bó lè gbé lọ. ok. ta ló ṣubú. wọ́n níyàwó mi ṣubú. farabalẹ̀ jàre wọ́n níyàwó ẹ̀ ṣubú ló wá káyà sókè ló wá ń ṣe báyìí ó yẹ kó gbalu kó máa jó kí inú ẹ máa dùn ní. bíi ti báwo. ṣé o mọ̀ pé tóbìnrin bá ti ṣubú bẹ́ẹ̀ yẹ ó ti lóyún nìyẹn. ṣé o ṣọ́ọ̀kù ti lóyún nìyẹn. gbogbo sáyìn tíyàwó tèmi máa ń mú wá nìyẹn ìsídà kó yí kọ kó ṣubú tàbí kó bẹ̀rẹ̀ sí ní bì tàbí kó congratulations jàre ó ìyàwó ẹ̀ ti lóyún nìyẹn. ìṣubú yẹn ló wá kọ́mọ̀ ju tí gbogbo máa ń kọ́kọ́ ń ṣe. fọdọ̀ lóyún ló ṣe ṣubú yẹn. bó ṣe wá ṣubú yẹn náà da orí àkọ́kọ́ tí màá ní ni àgbójúlẹ̀ mi nìyẹn kó má gbígbálẹ̀. a ó máa gbígbálẹ̀ fọ́sùn àgbègbàlẹ̀ àkọ́kọ́ gbígbálẹ̀. ó gbóyún àkọ́kọ́ gbálẹ̀ òun ìgbà náà mo tún mo gbójúlẹ̀ nìyẹn má yọ gbígbálẹ̀. ẹ ṣe gan gbogbo ẹ ṣáà ń kíkì dáadáa. Actually stress ló fà wọ́n ti ń pass through àwọn stress tó pọ̀ jù. wàhálà pọ̀ ó máa ń fún rẹ̀ ní wàhálà tó pọ̀ ṣe mí ní irun ṣe wàhálà. tí stress tó jẹ́ kó ṣubú. mi náà sọ bẹ́ẹ̀ àti ìdúpẹ́ fọlọ́run. olùwàṣẹ́ dúpẹ́ fún ọlọ́run. olùwàṣẹ́. Ọlọ́run tiẹ̀ ṣe tó jẹ́ pé early stage náà ni a sì lè discover wọn because tó bá yẹ pé ó pẹ́ sí ni ó máa ti wọ̀ wọ́n lára jù. So ẹ jọ̀wọ́ ṣé ó ṣàdáyé lójú pé kò sí nǹkan kan tó ṣe everything ṣáwá intact mo mọ̀ pé ṣé gbogbo ẹ̀ kík. Actually kò sí much pẹ̀lú wọn so gbàtà ṣe àwọn test wa discover pé light malaria náà ni. ohun tí mò ń try láti sọ fún yín bí a kẹ́ gẹ́tẹ̀ ṣe test oyún lọ́tọ̀ ṣe test malaria lọ́tọ̀ ṣé kò papọ̀ mọ́ra wọn ṣá torí nǹkan tèmi believe bí tí mo jókòó sí ni pé ìyàwó mi lóyún gẹ́gẹ́ bí nǹkan tí Sọjí sọ wípé ohun tó fi lè mú tó fi ṣubú yẹn oyún ló máa jẹ́ òun ló ń mú mi wá síbi tí inú mi fi ń dùn tó yẹ jọ. no wọn ò lóyún o. ìyàwó mi ò lóyún malaria ló ń ṣe òun ló fi ṣubú bí mo fi sáré débi. no she will be fine ẹ fọkàn balẹ̀ o a ti ń fún wọn ní treatment. sorry doctor mo ti gbogbo test yẹn lẹ́rìí ṣe. yes. ẹ má wọrí ẹjọ́ kí lè máa fi ń yẹ ìfúnpá èèyàn òun bí. ẹjọ́ tẹ́lẹ̀ fi yẹ bp mi wò ẹjọ́.
Bọ́lá. Ṣé kìí ṣe pé bí òye yẹn tún fẹ́ máa kọ́ ẹ díẹ̀díẹ̀? No, ó ti bẹ́tà. Pẹ̀lẹ́ o. Mami. Pẹ̀lẹ́. Ẹ̀dẹ̀ kú tọ́jú. Olúwa ṣeun. Oṣù mélòó náà wá pè o? Ní kíni ẹ? N tó gbé lọ sọ́sibítù ńgbà mo gbọ́ pé ẹ lọ síbítù. Ìgbà tẹ́ ti wà ń bí ni mo ti bá yín sọ̀rọ̀ bí mo dẹ̀ yí bá yín sọ̀rọ̀ lórí fóònù náà lẹ ti ń fẹ́ fura nǹkan tó ń ṣẹlẹ̀ láti jọ mọ̀ fúnra wa màmí pé kì í ṣoyún ló wà ń bẹ̀ malaria ni. Malaria náà pè. Malaria náà ló máa ń ṣèràn wọn. Malaria náà ló ń ṣèràn wọn. ẹ máa pọ́n mọ́ iye rúpẹ̀ fúnra yín lẹ́dúrú gbogbo wàhálà mi lẹ́dúrú gbogbo gbòkègbodò mi ìwọ ọmọ yìí ṣetán ṣébi tẹ́ máa bára yín dèrè ibi tẹ́ máa bára yín dèrè nígbà mo gbọ́ pé ó ṣubú ó tí ó ṣe kíní gan ọrùn lọ síbítù inú mi dùn mo rò pé oyún ni ṣetán ọlọ́run á bá yín ṣe. Àmín. Ẹ tètè rògùn fún wọn kẹjẹ kára ya. Ẹ ṣé mà mi. Ibi ẹ bá gbé bára yín dé ẹ bá ń bẹ̀. Ẹ ṣé mọ́ mi. Ẹ ṣé mà. Jẹ́ kàn wọlé jẹ́ tó bá tó bí 5 minutes. Wọ́n pè mí ni wọ́n ní bó mo ní mo wà lọ́sítítù mi ṣáà lè parọ́ fún wọn. Mo náà ṣe ń sáré bọ̀ nbí mi mọ̀ pé irú ilé iná tó máa wá sọ nbí kò dẹ̀ ń ṣàjòjì tèmi ṣáà má wọ́rì. Tí alágbẹ̀dẹ bá lure lójú kan ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ èmi tí mo ti rọ̀ mọ́ ẹ tí mo wo kókó mọ́ ẹ mo mọ nǹkan tí mo wá lágbára Ọlọ́run wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀ ni. Sílẹ̀kùn tó bá tó bí 5 minutes wọ́n ti wọlé ara wọn á wálẹ̀ díẹ̀ lọ́jọ́ kò lọ. Ká fún wọn bí 5 minutes kán fi ṣògbé lè tán fẹ́ ṣe. Àgbà Kamo mo ṣáàtì ní kó má bínú sí mi mi ṣáà ní fi nǹkan sẹ́nu bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ní kó forí jì mí ó yá má bínú. ìyá náà ló máa fẹ́ mú sí mi lórí mo ní forí jì mí tèmi bá ti kú ńkọ́ nígbà tí wàá tó kó ẹ máa jáde tó tì mí mọ́nú ilé tèmi bá ti kú jọ kí ni nǹkan tá a fẹ́ máa sọ kálẹ̀ mi ò mọ̀nà tí mo lè gbà jáde. bí máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Kamo Ọlọ́run ò ní jẹ́ ká rí láburú. o mọ tójú mi lẹ́yìn tí mo jáde ni kí ló dé. má bínú mo ṣáà ti bẹ̀. ago love o Àgbà Kamo I love you. ẹ ṣé mi wà love ẹ báyìí. Àgbà Kamo I love you na ó lè wọ̀n. Àgbà Kamo na wọ̀n. Ọlọ́run mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan àmọ́ tí n bá dọ́gbọ́n tí mo dáńjọ́ yẹn ọkọ mi máa fura á wò pé kí nìkan tí ó ṣẹlẹ̀ gangan tí mi fi tilẹ̀kùn lé nǹkan tó yẹ kí n tiẹ̀ mọ́lé nìyẹn mo dẹ̀ mọ̀ pé kò sí bó ṣe lè di gágágágá tó o máa mọ bó ṣe máa jáde. tí ẹ lójú ni tó bá jẹ́ ìlójú ṣérù yẹn ló yẹ kí wọ́n fẹ́. ó yá má bínú àwa ìkọlẹ̀ èkó fẹ́. ó yá má bínú. mo kọ́ bá ṣe máa kọ́ ni bí mo lọ́kọ̀ sí Ìjàyè èwo lẹ́jọ́ yín àsìkò tó dé làwa lọ. nígbà tí ìlú ayé wà ń bẹ̀ tẹ̀gàn ẹ lójú. wọn náà tètè sọ̀rọ̀ ní ó mọ̀ kọ́ta máa ṣe Àgbà Kamo ilé yá. èmi kí ni aláràká rẹ̀ ti travel kò sí nílé so bí mo ṣe ń sọ̀rọ̀ yín sí ilé yá máa lọ́lé. Ọlọ́run gbogbo eré ni mo máa ṣe fún ẹ wò máa ṣeré fún ẹ wàá gbàgbé orúkọ ṣé látẹ̀yìn ni àbí láti ibi. wèrè ti travel. ilé yá. kò ní dé lọ́sẹ̀ kan. àmín yóò yá dákan sàn. kéésì. ìbílẹ̀ wà látẹ̀kan mo ti ń wá yín kiri náà bàbá olówó tẹ ní kémi máa bá yín ṣọ́ tẹ fẹ́ bá kẹ́rù ó ti dé o. shift dé. ó yá kẹ́yà dìdílẹ̀ kẹjẹ́ ká sá lọ kẹ́rù yẹn kásìkò tó lọ. shift mo ti ṣíwọ́. bẹ́ẹ̀ni. àlùbáríkà ti ṣíwọ́ mo ti ṣíwọ́ lé. Àgbà Kamo ẹ jí. ẹ ṣáà gbọ̀bọ̀dà wọn náà wọn ti ṣíwọ́ àlùbáríkà ti ṣíwé tí ò ṣàrò yín. bàbá olówó chief mò ń sọ. bàbá olówó ẹ̀ wò mo ti ṣíwọ́ kò sí nǹkan. ṣé torí nǹkan tẹ́ ẹ kó síwájú lẹ́wọ́n sọ pé ẹ ṣiṣẹ́ mọ́ ibi tó wọ́n ti máa jáde bàbá. àlùbáríkà ti ṣíwọ́ ọmọ yìí. bàbá ẹ máa kàbùkù àníkẹ́ máa lọ́lé á ti ṣíwọ́. tó bá rí ijọ́ mi a máa ríra èmi ti ṣíwọ́ lé. èmi wà níbi tí ẹ ti máa bá mi ṣẹ́ gbọ́. wọn náà wọn ti ṣíwọ́ wọ́ Àgbà Kamo gbogbo eré ni máa ṣe fún ẹ lẹ́nu ṣéwájú ló fẹ́ nàbẹ́yìn. ọgbẹ́ tí mo mọ̀ jẹ́ dé Àgbà Kamo ọgbẹ́ tí mo mọ̀ jẹ́ dé èrò rẹ̀ aládùúgbò ọgbẹ́ tí mo mọ̀ ẹ̀yẹ́ ń hello sir ẹ jọ ojú ìdòwú wọn sá. mi ò mẹ́rí mi ò rí ẹ rí rárá. ẹ sà ẹ wá sí gbàgbọ́ adé.
Gbàgùràdé àwa gangan bàbá Gbàgùràdé. Ṣáàlì mi lè lórí ìmọ̀ tí. Saheed ṣèkìṣèkì tó gun ẹṣin wọ́rọ̀ jàgbò ọmọ tiwa ni. Ọ̀gá tiwa nìyẹn. Ọmọ tiwa ni. Sórí ní ìgbà tá a ṣe ọlọ́mọ pọ̀ mọ́ fọlọ́mọ bàbá tiẹ̀ ní ṣẹ́fíù máa ń kì í nígbà tá a ṣe kó mọ́ wọn níjọ́ kìnnà tóbi ní ṣèkìṣèkì ọ̀rẹ́ mi Ṣàkírù dì ní Sàláwù ọ̀rẹ́ mi tó ń kó mọ̀ mẹ́rin pọ̀ ni mi ò kọ́ mọ́ fọlọ́mọ wà láyé bàbá ní Saheed Ṣàkírù bàbá tiẹ̀ ní ṣèkìṣèkì àlẹ́sìn ọ̀rẹ́ tiwa ni àwa ní àwa ń bẹ̀ níjọ́ yẹn gangan tọmọ yẹn fi gun ẹṣin lójú òun ló gba first ìdílé Sàláwù àwọn náà gba first lọ́jà àgbègbàgùrà àjọ yẹn ọ̀gá yìí ní Saheed. Ọ̀gá tiwa nìyẹn bàbá mo tún wá lè fún wa ọ̀gá tiwa. ó mọ̀ yàn. ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀. hello ọmọ yẹn mọ̀ yàn. mo ń dúró nítorí tiẹ̀ bó ti mọ ibùdó wa èmi náà mo wà mí dáhùn ọmọ lábẹ́ tẹ̀ bí mo ti máa ń ṣe fàájì yẹn ó yẹ kó o trọ́ọ̀lù mo ti ń rọ́ọ̀bọ̀ mi gan-an alẹ́ yìí ìwọ ló gbé mi yẹn lálẹ́ yìí àmọ́ bẹ́ẹ̀ fà gan mo 10 rounds mo máa lọ bó ṣe máa jẹ́ nìyẹn. ṣé náà bá fi kíní ìtú dira ọmọbìnrin dáràn ni àbóbìnrin kọ́ ló lóun dira nítorí ẹ̀. Àgbà Kamo èmi lẹ̀ ń gbé ṣeré bí ọmọ ejò eléyìí ni wọ́n pè ní dàbò ṣùgbọ́ tẹ̀kànlẹ̀ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀. irọ́ eléyìí gangan wọ́n pè ní skushi. skush. tẹ bá gbọ́ dàbò wé mọ́ tẹ̀kànlẹ̀ èròjà tó kún tó ṣara lóore tó sí ẹ̀yìn ẹgbẹ́ sí. wo tó bá rí bẹ́ẹ̀ bí n bá ti ń ṣiṣẹ́ lọ báyìí n bí màá máa sọ̀kalẹ̀ sí. bá pọ́gbọ̀n tí ó bá ti rí bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ tí ó rí bẹ́ẹ̀ má bàa mi sọ̀rọ̀ ni. Cosmos àmọ́ yẹn gbé wọ́n pọ̀ lọ́wọ́ èmi. fún rárá wọn wọ́n máa fi ìpè wọ́n máa fi dé kiri. oye tó. Àgbà Kamo wọ́n máa pè kiri. ẹ̀rọ. hello kò sí wèrè máa tó dọ́dún ẹ ó mọ tó ṣẹlẹ̀ ní bá ti débẹ̀ máa pè ẹ́ sọ tó bá fẹ́ jẹ ṣàwámà máa bẹ́ẹ̀ rà pepper soup máa bẹ́ẹ̀ rà coconut chicken máa bẹ́ẹ̀ rà máa tó dọ́dún ẹ nígbà mi ò ní bí mo lọ ọjọ́ ẹ máa sùn lálẹ́ yìí gbà bẹ́ẹ̀ Ọlọ́run bá ń gbọ́ gbà bẹ́ẹ̀ bá parọ́ fún ẹ kí ya mi pè ní ọjọ́ ẹ máa sùn mo ti fẹ́ ìdọ́dún ẹ̀ ṣọtí gbọ́ ọmọ ìyá gbádùn mi tó èmi ti lo gbogbo ẹ̀ síra wa ara mi ti lo ṣàmù báàkì. ọjọ́ abolúwere kọ́ ló ń ṣubú pa ní Àgbà Kamo rọra kó má bàa rú kí oyin. èmi ò lọ mọ́ ṣé ẹ ya wèrè ni ṣé mo ti gbowó lọ́wọ́ yín mi ò lọ́mọ ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ dà mi ò lọ́mọ kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé mo ti gbowó lọ́wọ́ yín lọ́rọ̀ yàn ni mo ní mi ò lọ́mọ bá tí mi ò gbowó lọ́wọ́ yín tẹ́lẹ̀ pé mo gbowó lọ́wọ́ yín sì ìgbà yẹn lè sọ pé àwọn taxi driver yẹn wọ́n bẹ̀rẹ̀ wèrè wọ́n gbowó wọn gbowó alọ́bì kan mi ò dẹ lọ́mọ ọ̀kadà ẹ̀ ṣòṣì ẹ bá ṣòṣì máa fẹsẹ̀ mi gbé mi ò lọ́mọ lọ́rọ̀ yàn ni mi ò lọ́mọ ni ẹ bọ́lẹ̀ bí a ti ò ṣe pé bá a gbowó lọ́wọ́ ta ló gbowó lọ́wọ́ yín. Àgbà Kamo rọra ṣe ilẹ̀ ń yọ nìyẹn o. Àgbà Kamo fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. ọjọ́ abolúwere kọ́ ló ń ṣubú pa ní Àgbà Kamo rọra kó má bàa rú kí oyin. bàbá olójú kò mú wọn lọ Àgbà Kamo ẹ̀ sọ o. ikú pèrà tó yọ lẹ́rìn o à ń bọ̀ sí ọpọlọ. rọra tó bá mọ̀ jójó àní kó má lọ jó tẹ́ o. Àgbà Kamo rọra o kó má bàa rúgi oyin. bàbá olójú kò mú o lọ Àgbà Kamo ẹ̀ sọ o. mọ́tò mi dà. ẹ̀ṣọ́ báwo ni lọ bá wà bí ẹ lọ́bọ́ lọ́ta ó ti ẹ tọ́jú mọ́tò yẹn o ẹ
láì kó orí ó sì sùn lọ́wọ́ o oye ó sì sùn lọ́wọ́ kó tọ́jú mọ́tò yẹn tààrọ́ mọ́ gbọ́dọ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ sórí burúkú? Mo lè gbé mọ́tò mi sí. Mọ́tò mi dà. Mọ́tò yín bá wò. Táìsì mi tẹ́ ẹ gbé. Èmi ni mo ṣe sùn lọ́wọ́. Mo ṣe sùn mo ti jí. Táìsì mi tẹ́ ẹ gbé dà. Ẹ fọ́ ni ṣá ẹja wèrè ni mọ́jọ́ ẹni tó gbé tẹ́tí dání ni àbí wọ́n sọ wípé mọ́tò lèmi wà ni. Station lájọ máa sùn. Station. Àjọ máa kú sí station ni. Ẹ jí táìsì mi gbé. Mo ti ń wá látàárọ̀. Ẹ wá sọ pé mi ṣì ń sùn lọ́wọ́. Mo ti jí. Ẹ wá tó bá wù yín kẹ́ má jí. Ẹ gbé abẹ lọ́gọ́ kò sí kan tó kọ́ mi pẹ̀lú yẹn. Ẹ wá ẹ jẹ́ sọ ọkọ fún yín náà. Ẹ jẹ́ sọ ọkọ fún. Ṣé fẹ́ kẹ́kọ̀ọ́ àjọ mi lọ́dọ̀? Mọ́tò mi dẹ̀ fún mi lọ́wọ́ mọ́tò. Ẹ bá àjọ mi lọ́dọ̀. Mo rò pé yá wèrè. Mo rò pé ìwọ tẹ́mi dì mí. Tẹ́mi dì mí. Tẹ́mi dì mí. Tẹ́sán ni. Ẹ wò ọlọ́pàá mi mọ̀ pa gbogbo nǹkan tí bàbá yìí sọ o mi mọ̀ pa ẹ o ṣé ẹjọ́ ṣé lóòótọ́ o lè tiẹ̀ kọ́ síwájú orí náà pé o lè lòun bọ́ mi mọ̀ pa mọ́tò yẹn mò ń bọ̀ jẹ́jẹ́ mi mò ń receive kọ́bọ̀ ẹ ló dágbájá ẹ bá ẹ tọ́jú mọ́tò yẹn o mọ́tò tí mo sọ fún kan tọ́jú ọ̀rẹ́ wa ló fẹ́ ṣe birthday mo ní tọ́ńdà ló fẹ́ ṣe birthday a dẹ̀ ra mọ́tò fún as a gift ipò ke o tó bá ti jí a máa fi ṣe surprise package fún that is all nǹkan tá a sọ nìyẹn bàbá yẹn kàn tẹ̀ dìde lẹ́ẹ̀kan náà ó kàn tẹ̀ bù mí sọ fún mi lọ́rùn ọlọ́run ló yọ mí. bẹ́ẹ̀ni sọ̀hún ó lè ní ó lè paraku ó lè jí ọmọ tó ń lọ jí mọ́tò mi gbé o táìsì mi òun ló jí gbé òun ló gbé pátápátá tí mo mọ̀ kódà ló tún sọ fún káwọn àárẹ̀ ẹ sì tọ́jú ẹ̀ pamọ́ ń sùn o mo ṣe tají nìyẹn ó lè. lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ ipe ẹ tọ́jú mọ́tò yẹn tí mò ń sọ ní pé kó keep ẹ̀ kó lè wà surprise fún as a package a fẹ́ surprise ẹ ní kó sọ́wọ́ tó kọ́ mi ṣe ẹ má dà wọn lóhùn o mi ò mọ̀ ń pa ẹ̀ rárá o ó dà pé ṣíṣì wà lórí yín àbí. police station lẹ́wà ẹ má pariwo mi rárá bàbá kí ni nọ́mbà mọ́tò yín. WDE 371 YE wo dé ni táìsì mi ṣáṣá ni. orí ó wọn lára yín. àjọ máa kú sí station ni. ẹ̀yin lẹ máa kú sí station. eléyìí tẹ́ ẹ jí gbé lẹ máa fi ṣòpin mọ́tò jíjí. ẹ̀yin lẹ máa kú sí. ògbólógbò lè ní o. ẹ ti kú síbẹ̀ báyìí. kú lè ní o. bàbá ẹ wá lè wo táìsì kan tó wà ń ta mẹ́. àbí station ló gbé mọ́tò mi wá. ẹ̀fọ́ ni màá gbé gbájú fún yín ẹ máa para yín kan náà bá ti lè. mo mọ̀ pé nǹkan ń wọ́ọ̀rì yín gangan ni mo fọ́ ni ọlọ́pàá àwọn ọlọ́mọ ẹbí ọ̀hún rogun àjọmọ́ náà ẹ̀ tún kòkò mọ́ mi ṣé mo jẹ́ tó lè jí mọ́tò lójú yín ni mo béèrè. bàbá ẹ ní sùúrù ẹ farabalẹ̀ ẹ wo mọ́tò yìí dáadáa. mọ́tò mi rè mọ́tò mi rè. ó fọ́ ni ọlọ́mọ ẹ̀ka rogun àjọmọ́ ṣá. mọ́tò mi rè ṣukura lè láì mọ́tò mi rè ọ̀gá ńlá mọ́tò mi rè ọlọ́pàá. ṣé ti rí ìsìn. ọ̀gá mọ́tò mi rè ẹ ti bá ń gbà lọ́wọ́ wọn ẹ ṣe. bàbá kí ẹ lè rántí ibi tẹ ẹ páàkì mọ́tò yìí sí ẹ lè rántí láyé ẹ mọ reason torí gbígbà tẹ máa páàkì mọ́tò yìí sílẹ̀ ọ̀nà ẹ̀ ti yó. ó fọ́ ni. ẹ kàn páàkì mọ́tò sílẹ̀ ẹ̀dẹ̀ rìn lọ àwọn tó rí nígbà tẹ páàkì tẹ lọ yẹn àwọn ló wá pe àwa ẹ páàkì mọ́tò sílẹ̀ ẹ mọ̀ pé ẹ mọ̀ tẹ páàkì sí ẹ̀dẹ̀ dúró mọ́ ẹni ẹlẹ́ni pé òun ló jí mọ́tò yìí. ó fọ́ ni ṣé mo jọ ẹ tó lè jí mọ́tò lójú yín ni ọlọ́mọ yẹn kí wọn rogun àdó mọ́ irú gbogbo wèrè ọwọ́ òṣìwò lẹ́ ra. ẹ̀yin máa wọ̀rẹ̀ orú yín a máa ń kọ́ wọn lọ́gbọ́n ni ẹ padà ẹ move. ọ̀gá ọlọ́pàá mo ti bẹ̀ wọ́n. àgbáyé létí o ẹ move. move. olófo ẹ fọ́ ní ṣá ẹ bẹ ta ni bàbá ẹ bẹ orí yín kẹ ẹ borí mo jẹ́ tó lè jí mọ́tò ṣé mọ́tò tí wọ́n máa jí mọ́tò tí wọ́n máa lo mọ́tò ọlọ́mọ yẹn kẹ́lẹ́ dá mi wá oṣù kí máa lo mọ́tò báyìí rákúrákú àwọn èèyàn gidi wà tó ń gun mọ́tò mo bá ti wá bẹ́ẹ̀ ó ń lo mọ́tò. àgbàlagbà ara yín kẹ́ ẹ mọ́ fi jẹ́ra òfúfú tí ẹ mọ̀ pé ẹ ti dàgbà adìyẹ funfun yín ọmọ rẹ̀ lágbára rárá kẹ́ ẹ mọ́ fi ìdáyì nídàí kẹ́ ẹ mọ́ lọ fi fún police station lórí kíni ẹ dá lóhùn lórí kíni lórí ọtí ìwèrè tẹ́ ẹ̀ mú kiri obìnrin ìwèrè tẹ́ ẹ̀ ń kó kiri tẹ́ ẹ̀ dàgbàlagbà tẹ́ ẹ̀ ní ọpọlọ kankan tọpọlọ yóò ju táyán lọ ìbá wùn yín kẹ́ ẹ lọ para yín ìbá wùn yín kẹ́ ẹ ṣe rí ayẹyẹ yín bó ṣe wùn yín ẹ̀yin lẹ́mọ̀ ọmọ ìmá pa mí tó bá yá àdọmọ ìmá parẹ́ kẹ́ máa fọ̀gbàlagbára yín kẹ́ máa fi jẹ́ra òfu káàkiri kọ̀ọ̀kan mi kò sí kan tó rá mi ń bẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ ilé ayé tiyín ni tèmi lèmi gbé lọ yìí tiyín lẹ́yìn gbé lọ yìí
ṣó ti yẹ iṣẹ́ rí pé ó yàtọ̀ tọ̀ mo sọ sí kiri bí ẹran aṣẹ́wó. ó sì ẹ̀ dá báyẹn gbọ́. ṣètìlì nǹkan tẹ̀ fi ti ara yín gbọ́ báyìí pẹ̀lú àwọn ìwà pálapàla tẹ̀ ń wò ẹ wo ẹ jẹ́ kí mi sọ fún yín o ìjọ́kíjọ́ tẹ bá tún dánrú ẹ wò ẹ pẹ́ tó ọ̀pẹ ní police station ẹ ṣẹ́rí tí kì bá ṣe ọlá ìjẹ́ tó dà wá papọ̀ àtàwọn fámìlì yìí tí mò ń wò yìí mi ò ní yọjú sí police station rárá ẹ dúró ná kí lẹ̀ ń bẹ́lẹ̀ dà yín rò gangan ná àwọn ọmọ ilẹ̀ bí kalẹ̀ yìí tó ti ń dàgbà irú lẹ́gẹ́sì wo lẹ fẹ́ filẹ̀ fún wọn ẹ sọ fún mi. Akeem Adébọ̀wálé ń dá o ti ṣe dáadáa o ti gbà mí kúrò ní police station ṣábà mi bẹ ìyàwó mi kó má bínú ìyàwó. gbogbo ilé tẹ̀ ṣe ìkọlù ẹ change ní nǹkan tèmi ń sọ fún yín ẹ ní láti change gbogbo ilé tẹ̀ ṣe ìkọlù nǹkan nìkan ẹ change. Akeem ṣé ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu. dákẹ́ yẹn ṣé o mọ̀ kọ́rọ̀ kọ́tọ́kọ́tọ́ ló ń sọ o dẹ̀ ń dọ̀tí mi lójú ìyàwó mi àtàwọn ọmọ tó bá tiẹ̀ lọ́rọ̀ tó fẹ́ bá mi sọ tó bá kèmí àti ẹnìkan ṣé o gbọ́dọ̀ san. bọ́dà inú yín dẹ̀ ń bí mi ṣá ọlọ́run bá ń gbọ́ tí ìbá ṣe pé bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi gbọ́tẹ́ jẹ́ sí mi mo mú nǹkan tí ìbá sọ fún yín ẹ̀yin ọmọ pẹ́yìn ẹ ní àwọn ọmọ kẹ́ tó máa wùwà pálapàla tẹ̀ ń wù kiri. dákẹ́ jàre. ó wà lára yín. in fact kí ló sọ kí ló fẹ́ tó fẹ́ sọ ṣùgbọ́n tó bá ti kọjá àwọn kankan ẹ̀rí ní ọmọ abìnrin lóòótọ́ o mami wọ́n ti fẹ́ máa dún. o jẹ́rìí ẹlẹ́mà sọ́jú yes ma ó wà ń bí. bẹ́ẹ̀ni èmi náà gbà tí mo dé ó sọ fún mi pé ẹ̀yin náà wà ara rẹ̀ but mo pẹ́ tí jì í. wọ́n ti wà ń bí látàná sọ́jú báwọn ṣé ìyàwó ẹ̀ ò jíṣẹ́ mi fún ẹ ni. kò sọ pé mo pàdé òun lọ́jà tí mo ní kó sọ pé kó wá rí mi in fact nígbà tí mo rí gan inú mi dùn mo rí pé ó tún ti ṣe kí ni inú tún ti kún. láìpẹ́ láì jìnnà kó tó tó mọ́tẹ̀ẹ̀dẹ́ ó yẹ kí a ti gbóhùn ìyá ká gbóhùn ọmọ. ọlọ́run á sọ láyọ̀ lágbára ọlọ́ bó ṣe forúkọ tó kú la máa fi tòsí bímọ wẹ́rẹ́ lé wé ń bọ́ lára igi wẹ́rẹ́ la máa gbọ́. ọlọ́run jẹ́ kó sọ ní ayọ̀ àtàlápíà ikú mọ̀ ẹ́ máa ń dùn fàdúdò mo kọ́ ọ́rọ́ òye mi o. ẹnlẹ sọjí òkè ṣọ̀rẹ́ dáadáa pẹ̀lú ọmọ mi. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ dábẹ̀yìn ọ̀kan lẹ́jọ́ ń ṣe òun ṣọ̀rẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ kẹjọ jókòó kẹjọ mọtí kẹjọ lọ sí fàájì ló ń bá ṣe ṣe níyàwó tiẹ̀ nìyẹn tí mi ò bá ṣì í á ti tọ́ ọmọ 3 tàbí 4 tó ti máa bí torí mo ṣàtìwá bá ń ṣèkó ọmọ bíi 2 nígbà tí mo tún wà lamẹ́ríkà náà mo gbọ́ pé tún ti bímọ ìní ìlú tún máa bí ọlọ́run á sọ láyọ̀ ó bọ́ọ̀rẹ́ gbèrò bóun náà ṣe máa lọ́mọ àbúbá gbèrò ẹ̀ kì í ṣe ìwà tó dáa bó bá dáa fún ọ ó gbọ́dọ̀ tó ń dúró bó ṣe máa dáa fún ọ̀rẹ́ ẹ̀ náà anyway ọlọ́run á wà pẹ̀lú yín o ọlọ́run á ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ owó ọ̀rẹ́ tẹ bá jọ ń bára yín ṣe kẹjọ máa advice ara yín sọ́nà tó máa dáa ni kì í ṣọ̀nà tó máa mú palára dáa ni torí wọ́n máa yín mú síwọ náà wọ́n ní wò bóun ò bá rorí tiẹ̀ ó yẹ kí wọn náà dẹ̀ ro òun ní ọmọ yẹyẹ tó bá délé àwọn ọmọ yẹn sọ pé my daddy àwọn ọmọ mélòó ló ń pe my daddy fóun ẹ ṣe o ó dàbọ̀ èmi tí ń lọ nìyẹn o bọ̀ wálé ó dàbọ̀ nìyẹn o. ọ̀rẹ́ má bínú sí mi ṣùgbọ́n jọ má bínú. wọ́n mi ò ṣẹ̀mí ara o ṣorí nǹkan tí mo fi sọ fún ẹni pé tí o bá ṣọ́ra ṣe wọ́n mi ló máa léyàwó ẹ̀ kúrò lẹ́nu. wọn kò tẹ̀ nídìí kò sọ yẹn èmi fúnra mi ti ń fojú ara mi rí ní bọ́ọ̀sì. ó dàbọ̀ mọ́. There is fire on the mountain. Yábọ̀dé mọ̀ mi gbà síbẹ̀ Yábọ̀dé ọmọ mi gbà síbẹ̀ Yábọ̀dé ọmọ mi gbà síbẹ̀. iléeṣẹ́ tó ń lera àwọn olóńdera mọ́. AGBA KAMO ọ̀rẹ́ ò fẹ́ yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run ó ti ń dọwọ́ rú ó ti ń ṣe bí black and white television ó dẹ̀ yé mi mọ́. èmi kọ́kọ́ lọ tẹlifíṣàn ní mi plasma pàápàá
oṣù Ọlọ́run bó ṣe ń ṣe yìí o ti ń ṣe bí o ti ń ṣe balabala o ti ń ṣe balabolo gbàtẹ́ mi àtẹ́jọ́ fàdéhùn sílé pò máa wá bá mi ó làbọ̀ tó wá ní kí wá jókòó díẹ̀ ní mẹkáníìkì. mi tí mo ní kó wá jókòó sílé báyìí tèmi yé mi ìfẹ́ wá sílé ẹ rárá ìfẹ́ wá sílé ẹ. àmọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ń gbé ẹ ń lé mi mi ò fẹ́ gbogbo ẹ̀ àgbà Kamo ṣó mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n ló máa ń lé mi kiri ìgboro ẹnujọ́ mẹ́ta ó kọ̀ di pé máa kọ́ máa fi fóònù lé ẹ mú kiri ṣó àgbà Kamo máa bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó dà pa ti pọ̀ lọ́wọ́ ẹ̀ gan sìn yóò fẹ́ rí tèmi rò mọ́. ìwọ náà ló lórí láàfin. èmi. mo fẹ́ show love mo fẹ́ bóyá ìwọ náà love mi bóyá o kó mi jẹ tó dẹ̀ mọ̀ bóyá o gbọ́n mi mu tó dẹ̀ mọ̀ bóyá mi ni mo kàn sáré tẹ̀lé ẹ lásán tó dẹ̀ mọ̀ ìyẹn ló jẹ́ kí n kàn pẹ́ẹ́sì díẹ̀. àgbà Kamo ṣó wá rí pé mo love àbúrò rí pé mo nífẹ̀ẹ́. I see it. orí pé I saw it. I saw it. àgbà Kamo. You love me. mi ì lẹ́lò mi lẹ́yìn lẹ́yìn ìyá ń bọ̀ àbí ìyá sanwó ìwọ ló kàn irọ́ ìwọ ló kàn ó tó kàn ìyá ń bọ̀ àti ìyá sanwó ẹ̀. jọ tí n bá dalẹ̀ tí mo tún lẹ́lò mi lẹ́yìn ẹ̀ tẹ́ pé mo tún gorí ẹ̀ lómi lẹ́yìn ẹ̀ ìjọ tí n bá ṣerú ẹjọ́ ẹni kíyà mi pè mí. Kamo ìpè tó ń ṣe yìí ti pọ̀ jù. kó o lè mọ̀ pé mo lọ́ọ̀fẹ́ ìjọ tí n bá tún gorí ẹlòmíì lẹ́yìn ìjọ ẹni kíyà alápẹ̀ ń jẹ́ ìpè mi. àní kò yé ṣe pé mo gbẹ̀rí ẹ̀ jẹ́ Kamo sórí bàbá ló máa lo màmá gbólọ́ọ̀rẹ́ mi àti ẹ̀ ò ní kú ò ní rùn tí wọ́n bá sọ pé káwọn kinní kan pè ẹ́ sọ́dọ̀ lálọ́ máa sáfìsì ẹ́ńjìn yà tí yín bí. èmi ò tiẹ̀ lè bá wọn kú léwe ojú tèmi fẹ́ ló pọ̀ kí n jáde lo 106 ní máa lọ. bó ṣe máa rí gangan nìyẹn àgbà Kamo ìlọ́yà ara ya yín ti wà lọ́nà. mo gbà ṣùgbọ́n mi ò ní gbé mọ́tò délé ẹ̀. o gbé mọ́tò délé mi o gbé mọ́tò délé ìyẹn oníkankan ṣe pẹ̀lú èmi a ní wọ gangan fún ara ẹ̀ ẹ́ńjìn tiẹ̀ gangan lèmi nídìí inú sáfíìsì tèmi. èmi ẹ̀kùn mo ń bọ̀ kí a rólú ayé. kíákíá. olúayé wa mẹkáníìkì ni èmi olúayé bolo wa wọ́n wá jẹ́ kí tètè ṣàṣírí bí mo lọ fún ẹ o. bàbá ló máa lo yàjọ. àgbà Kamo kí ló ṣẹlẹ̀ gangan ṣógun láyé ni ṣó ni mo ní kó wá sùn bí ni. you can relax. o relax ló ti sùn tó kàn ọrùn tó ọrùn látẹ̀kàn. ọ̀nà mélòó ló mu tó rẹ̀ wá sùn mí pò lági. wà láyé jẹ́ ká wá lọ wẹ̀ ká ètè ṣe nǹkan tá a máa ṣe kálára kọ́ra yẹn tó dé jàre. Ọlọ́run design lọ bẹ mú tó wẹwà ká lè sáré ṣe pápápá ó ti yẹ bàbá ló máa lò yà gbó. ló máa pa mí wíwá ó sísìn mi ò pè kí o ní bí mo ń lọ. àlàyé irú ìrìnwó lẹ̀ ń rìn báyìí náà ẹ lọ ń yọrin ṣé mo bí tẹ́ ń bọ̀ ni. àfarabalẹ̀ aláyè ó mọ̀ pé mò ń wò náà pé àwọn olówó à ń bi sáwọn èèyàn mi àbáwọn èèyàn mi kan jẹ́rú ṣùgbọ́n ọ̀kan ṣẹlẹ̀ báyìí. ṣé ṣáà bọ́ọ̀sì yẹn ṣé ṣáà tá a sọ̀rọ̀ ẹ̀ tó bá lọ já àwọn bọ́ọ̀sì yẹn ọlọ́wọ́n bá gbọ́ ìní gangan la máa ṣe rẹ̀ sí bàbá lákùbà pẹ́ẹ́lí tó lè bẹ̀. kò ní séwu. ọ̀gbẹ́ni jẹ́ ń já ẹ tán bọ̀bọ́ kan wà tó ń ṣiṣẹ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ nínú ilé báyìí. ṣé wáìnì ni. èjì kẹmẹ báwo ló lọ jẹ́ àwọn tíátà náà ọ̀gbẹ́ni sọ̀kan tó bá jàre nílùú wo nìyẹn fẹ́ ṣẹlẹ̀. ṣé mo fún ẹ ló forí mi tí mo fò fún ẹ rí o. ẹja ẹ sọpọlọ. bó ṣe rí mo ṣe bẹ́ẹ̀ fún ọ. very sure. kò sí wàhálà gbà. àwọn ibi tí ó lé o máa rí transformer yẹn sọ. ẹ̀ka sí wàhálà no problem ẹ mọ ọdún ṣẹlẹ̀ ẹ má kúrò mi. iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni wọn kì í fi rán ọmọ èèyàn. wọ́n dẹ̀ bèmí láàrin 5 minutes wọ́n á gbóòótọ́ ní ìjìkẹ́ fẹ́ sọ́gbà mi. ó ṣe lọ.
pòtọ́ ló sọ. Ṣé mo ń gbọ́ bí wọ́n ń lọ yìí? Farabalẹ̀ náà. Ìyábọ̀. Ṣàìná ọmọdé túndé, ṣàìná ọmọdé túndé, Àkànbí Ọlárẹ̀wájú, ẹ̀bẹ̀ mú bà láwùrán bí má padà lẹ́yìn ọmọdé túndé àṣẹ ọlá rẹ. Jẹ̀rọ ló pè mí. Hello Jẹ̀rọ. Níbo ló wà? Mo wà lọ́jà. Máa bọ̀ lé sísìn. Mi tí lè máa bọ̀ lẹ́sìn yìí, mo ṣe ní àwọn kankan tí mo fẹ́ rà lọ́jà. Ṣó yàwó èrè wọ́n kó máa bọ̀. Jẹ̀rọ, mo ti máa ń sọ fún ẹ pé kó má bá mi fi pè sọ̀rọ̀ mọ̀. Ká tó wí ká tó fún wa dẹ̀ máa ṣépè fún mi wípé mo jọ́ ọmọ ilé ẹ̀. Mo ń bọ̀ sínsìn. Ṣó ti rí kọ́kọ́rọ́ wọlé ṣá? Ó yá, mo ń bọ̀ dúró dè mí. Má bínú. Jẹ̀rọ ọ̀gá, ó yá gbé fún mo ń bọ̀. Àgbà Kamo. Tí n bá jáde ni tàbí mo jẹ́ babaláwo, èmi máa ríran jù. Mo sọ fún ẹ, mo lọ́kàn mi ò lọ́nu ilé yẹn, kò jẹ́ ká máa bọ̀ lóòótẹ́. Jọ tó bá ká wa mọ́nú ilé, kí ló rò kó máa ṣẹlẹ̀? Kán fi bàbá ń ṣẹlẹ́yà. Tètè máa lọ ọjà. Òótọ́ ọ̀dẹ ló sọ Ọlọ́run. Ohun èèyàn ló wọn lọ́hùn. Ṣé mo kó dẹ sọ́ tòótọ́? Àmọ́ tàbá ní ká wò tòótọ́. Ṣọ́jà ni mo wà yìí ni, mi ì sí lọ́jà. Tètè máa lọ ọjà kó dẹ lọ ra nǹkan lọ lé. Ibo mo ti fẹ́ wó ra nǹkan lọ sílé. Ó bá jáde díẹ̀ ti sùúrù. Ibi tọ́rọ̀ dé yìí ó mo rè. Ó bá ti dé ọjà. Wàá rẹ wédú, wàá rẹ ẹ̀gúsí, wàá ra gbúre, wàá yìí tí a máa kó lọ lé. Àmọ́ Àgbà Kamo. Wo níjọ́ mi tá a bá ti jọ wà nulẹ̀ bẹ́ẹ̀ wàá máa pa fóònù ẹni. Nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn sì yìí o. Àmọ́ Àgbà Kamo Ọlọ́run. Kò tí wù mí kí n fi ẹ́ sílẹ̀ Ọlọ́run. Tí ẹ gbé nǹkan sẹ́nu. Gbé. Ó yá tẹ̀ gbé mi wá. Ó yá gbé mi wá. Yóò gbé wá. Ṣẹ́jú èmi náà. Ok, mo ti bọ̀. Màá túbọ̀ tẹra mádùúrà. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gbàdúrà wa láìpẹ́ lágbára Ọlọ́run. Ó dàbọ̀ mà. Ẹ ṣé. Ìgbà tá ló fẹ́ jẹ màmí. Tàlẹ̀ yìí tún respect. Ìyá ọkọ mi ni. Màmí, kí ni òde? Ẹ ṣe bí abiyamọ ẹ jáde ẹ jọ̀ọ́. Láti ìgbà tí mo ti wà nílé ọkọ, kí n má ti gbọ́ pa, kí n má ti gbọ́ po. A lè blame woman náà láti jọ yìí kó yìí sí. Ó ti sú mi, ṣé ó dàbí pé ẹ̀kan ń wò mí ẹ̀ bá mi ṣe nǹkan kan sí màmí. Ọkọ mi, Adéyọkẹ́, nígbà tí mi ò kì í ṣèyà tó ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún ẹ, nígbà mi ò ń ṣèyà tó mọ̀, ṣé ìwé fẹ́rẹ́ kan tó sì kó wà nípò pé òun bẹ Ọlọ́run kí n wá jókòó kí n wá fẹ̀yìn tì bí ká bọ̀tàn kí n ní òkú ọkọ mi lè kó sí i mo gbìyànjú ọ̀dà bóyá ká sọ pé gbìyànjú mi ò tí tó. Mami kò tó rárá. ìfẹ́ kan náà wọ́n ní tẹ́ inú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ òkè ń tán lè kan náà màá tún wábi tí mo tún máa múra ara mi gbà lọ àmọ́ èmi mọ̀ wípé ní ọ̀gá àgbà tó náà tí ò sì ṣubú padà ṣe bẹ́ẹ̀ lè bí ẹ ṣe lójú ẹ̀mí mi wàá fún mi náà wàá fọwọ́ ẹ̀ gbé ọmọ ẹ̀jọ́ báyìí màá dẹ̀ fẹ́ ní ẹni orí mi èyí gbà ní ẹni ilé ọ̀pọ̀ ẹni yìí tí mo dùn fún mi tí mo gbọ́ tó fi báyọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ má torí ọ̀nà àjùsí má torí ọ̀nà àjùsí ọlọ́run àti ọ̀nà wa ibi tí bá wá bàdé náà
gbogbo ìgbìyànjú mi àti fi wẹ́lọ̀ tí máa fẹ́ ṣe náà máa jẹ́ kó máa gbọ́. ṣùgbọ́n máa ẹjọ́ kóòtù máa mi jọ ẹ má jẹ́ kó pẹ́ lẹ́yìn tí bàbá wà nǹkan ṣe sí ṣé gbọ́ ká lè jọ rẹ́rìn ayọ̀ náà. lágbára Ọlọ́run á rẹ́rìn ayọ̀. màmá rí ilé tó ṣe mo bọ́ ọkọ. ó dàpọ̀ mọ́ sí ọkọ máa pè yín ṣe jẹ́jẹ́ ṣó ti gbọ́. ẹ̀dọ̀ kí ló máa ń ṣàwọn ọyọ ọkọ yìí náà àwọn ò tiẹ̀ ń lárò jinlẹ̀ wọn ò fẹ́ ṣe sùúrù rárá. àníṣó yẹ kán máa rò wípé àsìkò Ọlọ́run ni gbogbo nǹkan ṣẹ̀dá ó lè ṣọmọ fúnra rẹ̀ ni àdúrà mi á kúkú gbà lórí ọ̀rọ̀ ayé ẹ̀. wo o ò tí mọ̀ mi o má fojú taxi driver wò mí o ó máa mú dà ó máa jà o ní Dublin àwọn ọmọ ẹ̀kẹ́rì ìlú Ìjàyè àwọn ọmọ Babalọ́lá àwọn ni Wàsíù Àyìndé máa ń kì ní ọmọ ìyá àdùn ọmọ ìyá àdùn ọmọ ìyá àdùn gan bí Wàsíù Àyìndé ṣe ń kí wọn nìyẹn táyìndé bá fojú kàn báyìí ó mọ̀ pé owó ti dé táyìndé bá rí wọn báyìí ó mọ̀ pé owó ti dé ẹbí mi ni wọn o dúró ó máa ṣe àṣẹmúdà ṣàìnà owó ọmọdé túndé àkànbí ọlárẹwájú bó o ṣe mọ̀ mí o ti mọ̀ ọ̀yàn má mọ̀ ọ̀yàn mọ̀ láyé ẹ. Ọlọ́run ti ṣe mo nǹkan tèmi gan máa ṣe fún yín tí n bá bá yín ṣeré tán pẹ̀lú gbogbo àwọn tẹ̀ kálẹ̀ yẹn tí n bá bá yín ṣeré tán ẹ má gbàgbé orúkọ yín ni. èmi àgbà kamọ. ẹ má gbàgbé orúkọ yín. èmi àgbà kamọ má gbàgbé orúkọ mi. kí ló ṣẹlẹ̀ àǹtí. ní mo sọ pé wà. mo sọ wípé mo rí ọkọ yín níbi tí wọ́n ti ń jẹ pẹpẹ sùn pẹ̀lú obìnrin. kò fojú rẹ méjèèjì. títí ń gbádùn ayé rẹ àbí títí ń ṣe fàájì ayé rẹ láì fáwọn lówó oúnjẹ lé kò sí pọ́blẹ́mù. ẹ dúró náà ẹ wá níbo lẹ lọ. bí ìlọ́mi kankan wọn kàn fẹ́ lọ rí sọ fún ọmọ rẹ ni. nígbà tí mo wá sọ nǹkan fún yín nǹkan ọ̀rọ̀ àṣírí ẹ̀yin lè máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa mú mọ́ra tàbí kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbé kalẹ̀. ẹ wá fẹ́ lọ sọ fáwọn èèyàn pé fẹ́ kó bá mi nìyẹn ni. èwo ni kò bá bẹ́ẹ̀ èwo la kò bá kí nǹkan sọ fáwọn ọmọ rẹ pé bàbá yín wà bí títí mi pẹpẹ súùpù tí ọ̀sán oṣù kú yín tí ò fún wa lówó oúnjẹ tí gbogbo àrùn pàdé nǹkan tí mo fẹ́ lọ sọ fún wọn nù. Bọ́lá sanwó tínú ẹ wá ń bí wọ́n ní kí sòbíà tó dégbò ó yẹ káké sólúgànbé wọ́n ní bàbá yín ti sórí ibú bí ti mọ́ ṣe. àǹtí kí ló dé ẹ ní ìdá ti ṣe léyìn náà ẹ tún wá pa àwọn ọmọ yín jọ lọ́rọ̀ tí mo kàn wá sọ fún yín ọ̀rọ̀ àṣírí kèé sọ̀rọ̀ ẹ má kó bá mi ẹ jọ nítorí Ọlọ́run. kèé sọ̀rọ̀ tiẹ̀ olórí ibú ń bàbá wọn ni sọ̀rọ̀ mi yìí olórí ibú ń bàbá wọn ni ṣé ẹ rí tí ojú bá ń ṣe ìpín ó yẹ ká yọ ìpín ká fi hàn ojú pé n ti ń ṣe òdà ṣé lórí ọ̀rọ̀ bàbá yín á yọ odidi ojú bọ́lẹ̀ ní táwa fi hàn ìpín pé n ti ń ṣe òdà bẹ́ẹ̀ ni bá ti ṣe nù sẹ́ẹ̀rí pé lórí ibú bàbá yín sẹ́ẹ̀kú bàbá yín ti ṣe òfò tí èso wèé kéré àwọn òfò ní galloping àwọn òfò ní scalloping ló ti ṣe ǹjẹ́ àwọn kí bàbá yín ó kórè ibú ara rẹ̀ ọlọ́rẹ̀ ìjókòó sílé ọtí mu pẹpẹ súùpù. ìwà ń ṣe yàrá yín ṣe yòlò táwọn òsì rówó jẹ́ nínú ilé tọ́lọ́rẹ̀ ìjókòó sílé ọtí tí ń fapá ewúrẹ́ jẹyán tí fìtọ́ àgùntàn jẹka lórí ibú ara rẹ̀ tí ò ní ṣe àǹfààní kankan tá àǹfààní kankan ò tọ́ sí ẹ dákun sí pẹpẹ súùpù tọ́ sí bàbá yín lẹ́nu tí wàá lọ rè ìjókòó tí wàá ń ṣe fàájì ara rẹ̀ pẹ̀lú obìnrin. táwo tí owó skul sọ. tí bá yẹ pé lórí ire ọmọbìnrin tí ọ̀dà fún tílé rẹ̀ ó tó tó wálé tó wá sọ fún mi sẹ́wọ̀n pé bàbá mọ̀. ẹ ti kó bá mi ọ̀rọ̀ àṣírí mo kàn wá sọ fún yín mi ní kẹ́ ẹ ṣe tó yìí ẹ jọ nítorí Ọlọ́run mi sanwó ẹ dákun ẹ ṣàánú mi. ìṣe bákan kan. ṣé mi tẹ̀ tí wá sọ̀rọ̀ lọ́rọ̀ báyìí ṣé mi ti ṣòwò fún dáràn báyìí. irọ́ kí n ṣe pé òṣòwò bí mo wá sọ fún inú ilé ni pé ọkọ mi mu tí o pé mo wá sọ fún mi wá ní kẹ́ pa àwọn ọmọ yín kẹ́ máa sọ fún wọn ẹ fẹ́ kó bá mi ẹ̀yin ọmọ ẹ jẹ́ ká lọ sí pẹpẹ soup joint ká lọ rí bá wà báyìí. ẹjọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ ẹ má lọ. láti lọ ṣe kí ni. kí lẹ wí. ẹjọ kò yé mi ni. ẹnì sọ ń bẹ jàre. kó má lọ èyí ò ní kó bá mi o àǹtí ẹjọ ẹ má lọ ẹ má lọ. a ní ẹjẹ àlọ sẹ ẹ má búrò rẹ kọ jẹ àlọ. ẹ má lọ ẹjọ nítorí ọlọ ẹjọ olórí ibú lòun ni. ẹ má yẹ kọ́ mọ̀ pé mo sọ kọ́kọ́ fún yín ẹjọ. má bá yín ṣeré o. agabẹ́kẹ́
afẹ́ ṣe Ìjàyègbè lábẹ́ ẹ̀rín bàbá wa Balógun Ìjàyè ààrẹ gbogbo ọgbà bàbá Yẹdún Alẹ́mọ ó máa dùn torí aláṣẹ Múṣáìn àṣẹ ó máa fi dá sí Àjàó ọmọ Babalọ́lá ó fẹ́ dá sí Àmọ̀dá fẹ́ dá sí Múyìndín Fáṣọlá fẹ́ dá sí àtàwọn èèyàn ńláńlá máa jó ọmọ òyànjọ́ yẹn Ìjàyègbè ó máa kúrò àìṣerú ẹ̀rí títa fẹ́ ṣe ẹ lẹ́ o ẹ kú gbádùn ẹ lẹ́. Àkàmọ́ rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àkàmọ́ fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ àbólúwèrè kọ́ ló ń ṣubú pa ní. Àkàmọ́ rọra kó má bàa rúkì oyin. Bàbá olójú kò mú wọn lọ. Àkàmọ́ ẹ̀ sọ o. Ikú pèrà tó yọ lẹ́rìn o, à ń bọ̀ sí ọpọlọ. Rọra tó bá mọ̀ jójó, àní kò má lọ jó tẹ́ o. Àkàmọ́ rọra o, kó má bàa rúgí oyin. Bàbá olójú kò mú o lọ, Àkàmọ́ ẹ̀ sọ o. Ikú pèrà tó yọ lẹ́rìn o, à ń bọ̀ sí ọpọlọ. Rọra tó bá mọ̀ jójó, àní kò má lọ jó tẹ́ o. Àkàmọ́ rọra kó má bàa rúgí oyin. Àkàmọ́ rọra ṣe ilẹ̀ ń yọ̀ nìyẹn o. Àkàmọ́ fẹ̀sọ̀ ṣe ohun tó ń bí ní abẹ́rẹ́ o. Ọjọ́ àbólúwèrè kọ́ ló ń ṣubú